bí wọ́n ṣe gba àbúrò Adelabu àtàwọn ìbejì ẹ̀ sílẹ̀ gan-an nìyí. ijó ni kálukú ń jó, ayọ̀ ni kálukú ń yọ̀. kódà àwọn tí wọn ò mọ Iyaabeji, Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul àti àwọn ìbejì ẹ̀ ń bá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. bẹ́ẹ̀ ni wọ́n sì ń bá ẹ̀gbọ́n ẹ̀ Adébáyọ̀ Adelabu pẹ̀lú màmá wọn Olúfúnmiláyọ̀ Adégòkè Adelabu náà dúpẹ́, nítorí ẹni òòjó pa tí Ṣàngó ò pa kó máa dúpẹ́ ni o. ikú tí ìbá pààyàn tó bá ṣí ni ní fìlà, kò sí ohun tó yẹ kí tọ̀hún ṣe bí kò ṣe kó dúpẹ́. ọ̀pọ̀ èèyàn ni wọ́n jí gbé lọ tí wọn kò tí ì rí gbà padà. ọ̀pọ̀ ni wọ́n sì gbé lọ bẹ́ẹ̀ tó jẹ́ òkú wọn ni wọ́n rí gbé padà wálé nígbẹ̀yìn. ṣùgbọ́n tí obìnrin tí wọ́n jí ní ọjọ́rùú wẹ̀sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kẹfà yìí kò rí bẹ́ẹ̀. wọ́n ti rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbà sílẹ̀ ní alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 6 oṣù kẹfà yìí. bí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti dá wọn padà sílé wọn. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kì í ṣe pé ó rọrùn bẹ́ẹ̀ o. ẹni tó bá dé ibi tí kànnàkànnà pa ìjàǹjá sí ni bóun náà rẹ aṣọ níbẹ̀ yóò di aṣọ ẹbọra. àwọn ọlọ́pàá tí wọ́n lọ síbẹ̀ ló lè ròyìn bí ogun ọ̀hún ti le tó. àwọn ni wọ́n jà á lájàyè, nítorí lára àwọn ajínigbé náà 2 ló gbabẹ̀ di èrò ọ̀run. ìbọn ni wọ́n sì fi pa wọ́n. bẹ́ẹ̀ ni wọ́n rí àwọn míì mú, àwọn míì sì sá lọ pẹ̀lú ọta ìbọn lára wọn. kó tó di pé wọ́n rí àwọn ìbejì náà kó ní yàrá tí wọ́n kó wọn sí, tí wọ́n sì gbé wọn padà wá sílé Adelabu, níbi tí àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ pẹ̀lú àwọn afẹ́nifẹ́re gbogbo ti ń wá síbẹ̀ wá kí wọn. nígbà tí gbogbo ẹ̀ yóò sì tilẹ̀ yé àwọn aráàlú, fídíò ìṣẹ̀lẹ̀ náà jáde síta fún ayé rí. àwọn ọlọ́pàá fúnra wọn ti kọ́ ṣàlàyé pé kìnní náà gba àwọn lákòókò díẹ̀. wọ́n ní àwọn fi ẹ̀rọ oríṣiríṣi tẹ̀lé wọn, tí àwọn sì ń mọ bí wọ́n ti ń rin ìrìn wọn láti ìgbà tí wọ́n ti jí àwọn èèyàn náà gbé ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́rú yìí ní àdúgbò Eléwùrà ní Ìbàdàn. àwọn ọlọ́pàá ní láti ìgbà náà ni àwọn ti ń tẹ̀lé wọn pẹ̀lú ẹ̀rọ àti ìtẹlẹ̀múyẹ́ títí tí àwọn fi mọ ibi tí wọ́n wà gan, tí àwọn sì ká wọn mọ́ bùbá náà níbi aago 7:30 alẹ́, tí ọ̀rọ̀ náà sì dogun nítorí àwọn ajínigbé náà dojú ìbọn kọ àwọn pàápàá sì dojú ìbọn kọ wọ́n. níbẹ̀ ni 2 nínú wọn sì ti kú, tí àwọn sì rí àwọn míì nínú wọn mú. àmọ́ kó tó di pé fídíò ibi tí àwọn ọlọ́pàá ti kojú àwọn ajínigbé náà jáde síta, oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn ti sọ nígbà tí wọ́n ti gbé e pé wọ́n ti rí àwọn tí wọ́n jí gbé náà gbà padà. lẹ́yìn tí fídíò náà tún jáde síta tán pàápàá, oríṣiríṣi nǹkan míì làwọn èèyàn tún sọ. àmọ́ kò sí èyí tó dùn mọ́ gbogbo èèyàn nínú jù pé wọ́n ti rí tọmọtìyá náà gbà jáde lọ. ohun tó bá sì wá wo kálukú kó sọ lẹ́yìn náà kò kú sí ohun tí ó ṣẹlẹ̀ tí aráàlú ò ní gbọ́. èso wo ni wọn yóò bò mọ́lẹ̀ tí ò ní fúnra ẹ̀ jáde tó bá yá. bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà sì rí. bí wọ́n ti kéde pé wọ́n gba àwọn tí ìyá tọmọ náà jáde láwọn kan ti gbé e. wọ́n ní Sunday Ìgbòho, ọ̀gá àwọn ajìjàgbara nì, òun ló lọ bá àwọn ọlọ́pàá kó àwọn ọmọ náà níbi tí àwọn ajínigbé náà gbé wọn sí, pé òun ló fi agbára tó nígbà wọ́n jáde tó sì kó lé àwọn ọlọ́pàá lọ́wọ́. kódà àwọn kan gbé ìwé jáde tí wọ́n sì fi orúkọ àgbà lọ́ọ̀yà ìlú Ìbàdàn kan sí i. níbẹ̀ ni wọ́n ní àgbà lọ́ọ̀yà náà ti sọ̀rọ̀ pé Sunday Ìgbòho bá òun sọ̀rọ̀, ó sì fi fọ́tò àwọn tí wọ́n pa níbi ìṣẹ̀lẹ̀ náà ránṣẹ́ sóhun pẹ̀lú fọ́tò ìbọn 2 AK-47 tó gbà lọ́wọ́ wọn. ohun tí àgbà lọ́ọ̀yà náà ṣàlàyé ni pé kì í ṣe àwọn ọlọ́pàá ló mú àwọn ajínigbé yìí, Sunday Ìgbòho ni. òun ló sì kó àwọn èèyàn náà fáwọn ọlọ́pàá. níbi tí ariwo ti ta rèé tí ọ̀rọ̀ náà sì ń jáde pé Ìgbòho ló gba àwọn ajínigbé náà sílẹ̀ tí wọ́n sì ń gbé e kiri bẹ́ẹ̀. pàápàá nígbà tó jẹ́ ìròyìn tó jáde yìí, orúkọ àgbàlagbà lọ́ọ̀yà ló wà níbẹ̀. lọ́ọ̀yà náà kì í sì ṣe ẹni tí yóò purọ́ tàbí tí yóò máa sọ ìsọkúsọ láàrin ìgboro. títí di àsìkò yìí sì rèé, àgbàlagbà lọ́ọ̀yà náà kò tí ì fèsì pé kìnní náà kì í ṣe láti ọ̀dọ̀ òun ló ti jáde o. ohun tó sì jẹ́ kí ọ̀pọ̀ máa gba ọ̀rọ̀ náà gbọ́ títí fún ìgbà pípẹ́ kó tó di pé fídíò àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí jáde nìyẹn. kí fídíò náà tó jáde pàápàá, àwọn míì náà ti sọ pé kíni, lẹ́yìn tí wọ́n sanwó fún wọn tán ni wọ́n fi wọ́n sílẹ̀, tí wọ́n sì ní kí wọ́n lọ kó àwọn kan pé àwọn ni wọ́n jí wọn gbé. àmọ́ kinní kan ni, fídíò tó jáde fi iṣẹ́ àwọn ọlọ́pàá hàn gedegbe. kò sí àfihàn níbẹ̀ rárá pé àwọn ọmọ Ìgbòho tàbí Ìgbòho fúnra ẹ̀ wà níbi tí wọ́n ti ṣe kinní náà.
àwọn ọlọ́pàá ló ń sọ̀rọ̀, àwọn ni wọ́n ń yìnbọn lójú gbogbo ayé, sì ni wọ́n ti fi ìbọn já ọ̀kan nínú àwọn ajínigbé náà bọ́ láti orí òkè àjà tí ìyẹn sá lọ. Nínú fídíò náà ló ti hàn gbangba bí àwọn ọlọ́pàá yìí ti ń pé kí obìnrin tí wọ́n jí gbé yìí àti àwọn ìbejì ẹ̀ dìde, tí wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò sí kinní kan mọ́, kò sí ẹ̀rù, kí wọ́n má bẹ̀rù, kí wọ́n dìde níbi tí wọ́n wà, kí wọ́n jẹ́ kí àwọn lọ. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé àwọn ọlọ́pàá ni wọ́n gba àwọn èèyàn náà jáde. Bẹ́ẹ̀ ni kò sí tàbí ṣùgbọ́n kankan pé wọ́n yìnbọn lu àwọn afẹ̀míṣòfò náà, wọ́n sì pa méjì nínú wọn ní tòdodo. Àwọn náà sì ni wọ́n ń kó àwọn ọ̀daràn náà jáde bí fídíò náà ti ń ṣe àfihàn ẹ̀ àti bó ti hàn sẹ́ni gbogbo. Níbi tí ọ̀rọ̀ náà ti dàrú mọ́ àwọn èèyàn lójú ní ti ẹni tó gbé ìwé jáde pé Ìgbòho fi fọ́tò ìbọn tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn yìí àti tàwọn ọ̀daràn náà tó kú ránṣẹ́ sóhun. Lọ́ọ̀yà ńlá ìlú Ìbàdàn tó lórúkọ gidi gan ni, ẹni tóun náà sì ti fìgbà kan múra láti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ APC rí. Nínú lẹ́tà tó jáde náà, àgbà lọ́ọ̀yà yìí ni òun ti bá Adelabu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà lẹ́ẹ̀mejì lálẹ́ ọjọ́ náà. Òun àti Ìgbòho náà sì ti tún sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì. Ohun tó da àwọn èèyàn lọ́kàn rú rèé pé ọkùnrin náà kì í ṣe òpùrọ́ tàbí ẹni tí yóò kàn máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀. Ṣé Ìgbòho bá a sọ̀rọ̀ lóòótọ́ ni? Àbí àwọn kan ni wọ́n fi orúkọ ẹ̀ gbé ìwé jáde tí òun ò sì mọ kinní kan? Ohun tó rú àwọn èèyàn lójú nìyẹn. Ṣùgbọ́n Ìgbòho fúnra ẹ̀ ti wá jáde, ó ti ṣàlàyé ọ̀rọ̀. Ó ní òun ò mọ kinní kan nípa ohun tó ṣẹlẹ̀ náà, pé àwọn ọlọ́pàá náà ni wọ́n gba àwọn èèyàn náà jáde fúnra wọn. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ òun Ìgbòho fúnra ẹ̀, ó ní kò sí òótọ́ kan nínú pé bóyá òun bá wọn dá sí ọ̀rọ̀ ìtúsílẹ̀ àwọn tí wọ́n jí gbé náà. Ó ní yiniyini kí ẹni ṣe òmíì, ẹni tó bá ṣeun ká kì í pé ó ṣeun ni. Ó ní àwọn ọlọ́pàá ni wọ́n gba àwọn èèyàn náà jáde. Òun tàbí àwọn ẹlẹgbẹ́ òun kankan kò sì sí níbi tí wọ́n ti gbà wọ́n jáde. Pẹ̀lú èyí tí Ìgbòho sọ yìí, bí ẹnìkan bá rò pé kinní náà yóò tán, kò tíì tán o, nítorí àtẹ̀jáde tó ti wà lórí ayélujára pé àgbà lọ́ọ̀yà yìí ló kọ ọ́ kò yé káàkiri síbẹ̀, tí àwọn kan sì ń sọ pé ó lè jẹ́ wọ́n ti kìlọ̀ fún Ìgbòho kó ní òun kò mọ kinní kan nípa ẹ̀ ni. Àmọ́ Ìgbòho kì í ṣe ẹnìkan tí í ṣiṣẹ́ tí wàá jẹ́ kí ẹlòmíì kó ògo ẹ̀ o. Bó bá jẹ́ Ìgbòho lọ́wọ́ sí i lóòótọ́, ẹnìkan kì í pohùn mọ́ agogo lẹ́nu ni yóò fi ọ̀rọ̀ náà ṣe. Yóò sọ jáde lẹ́sẹ̀kẹsẹ̀, òun náà yóò sì ya fídíò pàápàá kí gbogbo ayé lè fojú rí ohun tí òun ṣe. Àwọn mìíràn kò tiẹ̀ gbé tìyẹn gúnwọ́. Ohun tí àwọn sì ń sọ ni pé gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí nítorí pé àwọn tí wọ́n jí gbé yìí jẹ́ ìran olówó àti olóṣèlú ni, pé tó bá jẹ́ ọmọ tálákà kan ló ṣẹlẹ̀ sí, kò sí ẹni tí yóò tí ì rí wọn gbà jáde. Àmọ́ nítorí pé kinní náà ṣẹlẹ̀ sí àwọn ẹbí Adelabu ni wọ́n ṣe lè rí wọn gbé lónìí tí wọn yóò sì gbà wọ́n sílẹ̀ láàrin ọjọ́ 4, pé àwọn tí wọ́n ti jí gbé láti ọjọ́ yìí ń kọ́. Ohun tí àwọn èèyàn sọ ni pé àwọn tí wọ́n jí gbé láti ọjọ́ yìí ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀, wọ́n wà níbẹ̀ tí kò sẹ́ni tó rí wọn gbà jáde. Bẹ́ẹ̀ náà ni àwọn míì tí wọ́n jí gbé ní Èkìtì, àwọn náà sì wà níbẹ̀ tí wọn ò tí ì jáde. Àmọ́ àbúrò ti Adelabu kò lo ọjọ́ 4 lọ́dọ̀ àwọn tí wọ́n jí gbé. Ìyàtọ̀ tó wà nínú eléyìí, gẹ́gẹ́ bí àwa ti sọ ọ́ nígbà tí wọ́n ti kọ́kọ́ jí Iyaabeji yìí àti àwọn ọmọ ẹ̀ gbé, ni pé àwọn ajínigbé eléyìí kì í ṣe Fúlàní afẹ̀míṣòfò. Àwọn ajínigbé èèyàn ti wà nílẹ̀ Yorùbá tí wọ́n ń gbé láàrin ìlú ni. Owó ńlá, owó òjijì làwọn ń wá ní tiwọn. Àwọn tí wọ́n ti ń ṣe yahoo tẹ́lẹ̀, àwọn adigunjalè láàrin ìgboro àti àwọn ọ̀daràn míì ni wọ́n yíwọ́ síbi ìjínigbé tí wọ́n fẹ́ máa fi kinní ọ̀hún jẹun lójijì. Àwọn Fúlàní afẹ̀míṣòfò kò ní wá jiyàn gbé láàrin ìlú pẹ̀lú mọ́tò. Bẹ́ẹ̀ ni bí wọ́n bá jí àwọn èèyàn gbé tán, inú aginjù ni wọ́n ń gbé wọn lọ. Àwọn tí wọ́n jí gbé yìí, inú ilé kan ni wọ́n gbé wọn sí. Ilé náà jẹ́ ilé alájà pàápàá, torí láti òkè àjà lórí sílìn níbẹ̀ ni wọ́n ti fi ìbọn já ẹnìkan bọ̀. Bẹ́ẹ̀ ni ilé ibi tí wọ́n wà, ilé tí wọ́n tẹ́ táìsì sí ni. Fáànù kan sì wà níbẹ̀ tó ń ṣiṣẹ́. Èyí ni pé kì í ṣe àwọn ajínigbé Fúlàní ló wà nídìí eléyìí, àwọn ajínigbé Yorùbá fúnra wọn ni. Ohun tó sì jẹ́ kí wọ́n tètè rí wọn mú náà rèé, torí àwọn kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ nídìí iṣẹ́ aburú yìí, mo gbọ́ mo wá tó ń wá owó òjijì kiri ní gbogbo wọn. Àmọ́ pàtàkì tó wà níbẹ̀ náà ni pé inú gbogbo ayé ló ń dùn o, wọ́n ti fi Iyaabeji àtàwọn ìbejì ẹ̀ sílẹ̀ o. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ìtúsílẹ̀ Iyaabeji àbúrò Adelabu tí wọ́n jí gbé fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center
nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ òní o.